èyí ni báwọn aráàlú ṣe fìbínú dáná sun ọkọ̀ BRT kan lógùdù. ìjàmbá ọkọ̀ tó wáyé lọ́sàn-án ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹrin yìí ti ṣokùnfà ikú ọkùnrin dẹ́rẹ́bà dánfó kan. wọ́n ní kò sẹ́ni tó mọ orúkọ ọkùnrin ọ̀hún. bẹ́ẹ̀ làwọn aráàlú tí wọ́n gbarata lórí ìṣẹ̀lẹ̀ yìí fìbínú dáná sun ọkọ̀ ìjọba èkó gbọ̀gbọ̀rọ̀ bus rapid transport BRT kan. ìjàmbá yìí la gbọ́ pé ó wáyé lágbègbè ògùdù sí ọjọ́ta lórí títì márosẹ̀ òrùn-ṣòkí lẹ́kọ̀ọ́. àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ní láti erékùṣù èkó ìyẹn Lagos Island ní ọkọ̀ dánfó fanagan ọ̀hún ti ń bọ̀. ọ̀nà òjòdú bẹ́gà ló sì mórílé kí ìjàmbá náà tó wáyé. a gbọ́ pé eré burúkú ni onídánfó náà ń sábọ̀, àmọ́ lójijì nígbà tí wọ́n dórí bíríìjì ìfàkọ̀ wọ́n ní dẹ́rẹ́bà náà kò lè ṣàkóso ọkọ̀ ọ̀hún mọ́. onídánfó yìí bá yí àbàrà kúrò lọ́nà tirẹ̀ tó sì lọ́ọ́ kọlu ọkọ̀ ìjọba BRT tóun ń lọ jẹ́jẹ́ tirẹ̀ lójú ọ̀nà àkànṣe tí wọ́n yà sọ́tọ̀ fáwọn ọkọ̀ ìjọba ọ̀hún. èyí ló mú kí dánfó náà gbókìtì lẹ́ẹ̀mejì léraléra. àsìkò tó ń tàkìtì ni dẹ́rẹ́bà rẹ̀ yọ jáde tó sì kú lójú ẹsẹ̀ tí àwọn èrò ọkọ̀ rẹpẹtẹ sì fara gbọgbẹ́ yánnayànna. àmọ́ àwọn jàǹdùkú kan tí wọ́n darapọ̀ mọ́ èrò ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lòdì sí awakọ̀ BRT. wọ́n ló yẹ kó kó bírèkì nígbà tó ti rí i pé ọkọ̀ dánfó náà ń tàkìtì bọ̀ lọ́dọ̀ rẹ̀ dípò tí yóò fi gbá a síwájú. láàrin irúkèrúdò tó ṣẹlẹ̀ ọ̀hún làwọn awakọ̀ dánfó tó wà nítòsí ti páàkì ọkọ̀ wọn. àwọn jàǹdùkú tínú ń bí náà sì darapọ̀ mọ́ wọn ò ní wọ́n bá bínú dáná sun mọ́tò BRT náà. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí alukoro àti olùdarí ètò ìlanilọ́yẹ̀ fún àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó nípìnlẹ̀ èkó Lagos State Traffic Management Authority LASTMA ọ̀gbẹ́ni Taofeek Adébáyọ̀ sọ pé nígbà táwọn òṣìṣẹ́ LASTMA tí wọ́n gbọ́ pé èèyàn kan ti kú nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ọ̀hún tí wọ́n sì ń ṣètò bí wọ́n ṣe máa kó àwọn bíi 7 tí wọ́n farapa lọ sọ́sibítù níṣe làwọn jàǹdùkú kan ya bò wọ́n tí wọ́n sì bínú dáná sun ọkọ̀ ìjọba náà. àwọn èèyàn yìí kò tiẹ̀ náání àwọn tó farapa, wọn ò ṣáájú wọn rárá bí wọ́n ṣe máa ba dúkìá jẹ́ ló jẹ wọ́n lógún. bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá èkó Benjamin Hundeyin láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, àwọn yóò sì fi páńpẹ́ òfin gbé gbogbo àwọn tó bá jẹ̀bi lórí ọ̀rọ̀ náà. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.